wọ́n ní wá mọ́ kíyà àwọn wọ́n ní abiyamọ rere ni abiyamọ ti dúró tọmọ níjọ́ gbogbo wọ́n ní mọ̀ bọ̀ lónìí kí wá mọ́ kí wúrà wọn ti sọjọ́ òbí lónìí Àríkẹ́ ọmọ ní mọ̀ bọ̀ wá mọ́ kí ọkọ ọdún lónìí àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ òun ni ìwọ sì mọ̀ ṣe èmi àṣà kí ògbìn mo dé sí ọlọ́run wo ká ti lọ lónìí ọmọ Ìkìrun àgùnbẹ́ onílẹ̀ òbí lónìí ó máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi àwọn ọmọ rẹ ní mọ̀ bọ̀ kí wá mọ̀ kíyà àwọn wọ́n ní mọ̀ bọ̀ dénú lé bàbá rẹ tó bí ọlọ́mọ wọ́n ní Ìkìrun àgùnbẹ́ nílé o. Àríkẹ́ aya Babátúndé o Ìkìrun àgùnbẹ́ ọmọ onílẹ̀ òbí ẹrú wọn kì í dèrè ìwọ fàwọ gbọ́dọ̀ ní o tó ń poro ìgbìlẹ̀ àgùnbẹ́ kọ́ ni yóò gbà pàlérí ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ sùjìnà mo mú bọnu òwe sẹ́rẹ̀rẹ̀rẹ̀ gbilẹ̀ nísàlẹ̀ sàn. ta ló sọ pé Ìkìrun olódò nínú ilé bàbá rẹ̀ Àríkẹ́ o mo ní ẹbí wọn pé ta ló láàfò ta ló lò ṣeré ta ló la bọ́yadé ta ló la jíbẹ́sì tí bẹ́ẹ̀ nínú ilé bàbá rẹ̀ ilé ọmọ òkúta mẹ́ta ṣèṣe lójúde ọba ọ̀kan ní kí ni mo wá délùú Ẹ̀tẹ́ ọ̀kan ní kí ni mo wá délùú Ẹ̀rọ ọ̀kan ní kí ni mo wá délùú Ọ̀dájú níbi tí wọ́n ti gbé dára wọn lójú dẹnu lọ. èrò tí bá rẹ̀ Ìkìrun àgùnbẹ́ mo ní ẹ̀mọ́ wulẹ̀ mú ọkọ̀ dání torí kíni àpáta ńlá ló lálẹ́ dé Ìkìrun yáṣẹ tó wọlé nílé ra ọba dùfọ́ṣẹ tó wọlé lẹ́ni Àríkẹ́ ìgbà tí ìrẹ̀lẹ̀ ṣe tán ló wọlé sí Ìkìrun ìrẹ̀lẹ̀ ti mú Ìkìrun rògùn ìrẹ̀lẹ̀ ti mú Ìkìrun rọ̀ ọ̀sà ìrẹ̀lẹ̀ ti mú Ìkìrun dùn gbọ́ngbọ́ngbọ́n mama Kausarat ìrẹ̀lẹ̀ ti mú Ìkìrun dùn gbọ́ngbọ́ngbọ́n mama tọ́ ìbù ìrẹ̀lẹ̀ wọlé ní Ìkìrun ọmọ ògógó kú lódò wọn gbọ́dọ̀ wẹnu mi ọmọ ẹni ara kan ti jújú ara lé ọmọ Jàdìsá ẹlẹ́wùwọ̀ yìí tó bá wọ dúdú àtúwọ̀ pupa yóò sí ọjà Àdìsá. Àríkẹ́ mo oníbòkun là bá gbé sí ọmọ bọ̀dẹ̀dẹ̀ mọ́mọ́lẹ̀ fáyọ̀ àbí gbangba lẹ́sọmọ lóore èébì gbogbo. Àríkẹ́ aya Babátúndé o èébì gbogbo mọ̀mọ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ akúdárò wàgọ̀ eégún dìrù òrè òde àpínní kọ̀ọ̀kan dìrù òrè gbalẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ bàbá tún dìrù òrè gborí ọmọ òkú ẹ̀kọ́ ìjàkadì àkàrà onígbòórí ọmọ bàbá tẹ̀bítàrẹ níṣòwòpá sọ̀rọ̀ lókun lágùrè ògògò elétè mètè ẹlẹ́nu-mẹ́nu ọ̀yọ́mọ̀kọ onígbòórí ọ̀yọ́mọ̀kọ ọmọ àrùkù ọmọ àrùkù yàkẹ́ ló bí ọ̀yọ́ nínú ilé bàbá rẹ̀ ọmọ àrùkù ẹ̀kọ́ Àríkẹ́ ọmọ àrùkù ọjà mọ́mọ́ta òkúta àgbẹ̀rọ̀jà tí ó ta. Àríkẹ́ ọ̀kan làwọn aya Babátúndé o òkúta àgbẹ̀rọ̀jà tí ó ta ṣe bóun la dá sọ fún òun náà dá sọ fún tí wọ́n pèlè gún lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ òní lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀ èmi àkìyẹ́ orí ìdè àtìmọ́dì ìdè Ìkìrun àgùnbẹ́ ọmọ onílẹ̀ òbí ọmọlé ẹlẹ́mọ ọmọ ògógó kú lódò sábà ògógó ọmọ kú lódò ògógó ọmọ gbàgbọ́ mi ta àdírẹ́kẹ́ mo gbọ́wọ́ ọjọ́ gbẹ̀ngẹ́ lábẹ́ aṣọ bàbá ni gbogbo wọn jẹ́ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ Àríkẹ́ Balikis aya Babátúndé o onígbòórí bàbá ni alágùnrè bàbá ni alápinni bàbá ni ògógó tó kú ní Ọ̀yọ́ ò lẹ́jọ́ nú lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ Àríkẹ́ okú lóko ó dà pọ̀n ó dọ̀ràn sí baálẹ̀ lọ́rùn adìyẹ sùn kíkú ni wọ́n ló kú ni wọ́n wá ń wẹ́ta wẹ́rẹ́wẹ́rẹ́ kí wọ́n tó wẹ́ta tán adìyẹ dìde nínú ilé bàbá rẹ̀ Àríkẹ́ Balikis onídọ̀jọ́ ẹ̀yẹ rẹ̀ mọ́ jókòó mọ́ dágọ̀ jọgọ̀ ògógó kú lódòdè ògbórí ògógó kú má sọ̀rùn ògbórí ọmọ elégún re ọmọ eégún mẹ́ta ní tàpínní ìkọ́dádé owó. Àríkẹ́ Balikis ọ̀kan làwọn aya Babátúndé o ìkọ́dádé owó ìkọ́wẹ̀wù lẹ̀kẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ìkọ́gbọ́dọ̀ lóbọ̀rí
bí mi ò sọ̀rọ̀ kun Àríkẹ́ èmi lẹ́mọ̀ mọ́kun èmi lápá sí o. ìgbà tí ń sọ̀rọ̀ kun èmi lẹ́mọ̀kun omi lápá sí ògógó kúlódò àwùsì ẹ̀yọ́. Àríkẹ́ mọ̀jó ọmọ kúlódò mọ̀ níjó yẹ. Àríkẹ́ mọ̀jó ọmọ kúlódò mọ̀ níjó yẹ. Aya Babátúndé mọ̀jó ọmọ onílẹ̀ òbí níjó yẹ. Ìyá Káúsárà mọ̀jó ọmọ kúlódò mọ̀ níjó yẹ. Ìyá Tọ́yìbù mọ̀jó Aya Babátúndé mọ̀ níjó yẹ. Aya wọn ní Ìwó Olódò ọba Aya Babátúndé. Ìwó nílé àwọn ọkọ rẹ̀ èrò tí ó rè bẹ̀ ó mọ́ ṣàfihàn ọmọ Odídẹrẹ́ yẹrẹ. Odídẹrẹ́ ọmọ jẹ́ mọ́ bí Ìwó gbà lọ nílé bàbá tó bí wọn lọ́bọ̀n. èròjì ní àgbẹ̀ bẹ́ẹ̀ bá ti dòdò wọ̀bà kẹ́ẹ̀dúró ojú oró òní òjẹ́sẹ̀ ẹyẹ tómi ìtàkùn ọ̀kẹ́rẹ́ kò jẹ́ kómi ọba ó tòrò nínú ilé àwọn bàbá wọn kómi ọba á bá tòrò nínú ilé àwọn ọkọ rẹ̀ Babátúndé. Àríkẹ́ ò kí làbárí mú bọ́ba Balikis kí làbárí mú bọ́ba bárí mú bọ̀ ọ̀sùn bárí mú bọ̀ jagun tẹ́rẹ́ ojú omi. Ilé olódò wọba ti jẹ́ tẹnigbọ́ọ̀la ilé olódò wọba ọmọ tẹnigbòrí ọmọ aráyá lè kọ́mọ owó tó dé nílé ọmọ arákin kó tó rójò. Babátúndé ọkọ Áfúsàtì ọkọ Ràsídàtì ọkọ Balikis mọ́ jayé orí rẹ̀ kò ní nira àbùkù oníkọ̀ọ́ Elédùmarè oníjó gánjú kú. Àríkẹ́ ò wọ́n tó wá sọdún eléyìí ló ṣe tẹ̀mí ìtòwó tọmọ Balikis ọ̀kan làwọn ikú òní gbọ́mọ dànù lọ́wọ́ rẹ̀ àrùn òní gbọ́kọ̀ dànù lọ́wọ́ rẹ̀ àjọpẹ́jú ṣe tẹ̀mí ìnílọ́lé Elédùmarè ìwọ̀ba gbogbo ọ̀rọ̀ tí ń dùn wọnú Elédùmarè ìwọ̀ba oníjó pa ọ́ lẹ́kún àṣeyíṣẹ́mí nínú owó nínú ọlá o bàbá wa bí ọlẹ́rẹ̀ wípé ta ní ìkọrin ewì sétí rẹ̀ Àṣàkẹ́ akéwì ń lé mi jẹ́ o Kẹ́mi Sọ́lá Àṣàkẹ́ lórúkọ tèmi jẹ́ ọmọ Akíntọ́lá àwọn ọmọ rẹ̀ Káúsárà àti Tọ́yìbù náà ni mo bọ̀ ní gbàgede lónìí kí n wá mọ́ kí ọkú ọdún àwọn ọmọ òun wá ní dàrí ìbànújẹ́ fún ọ lágbára Elédùmarè ìwọ̀nba ẹni ẹlẹ́ni kò nígbà ṣe rẹ̀ ṣe nínú ayé wọn ó dúró pẹ́ ó jẹ́ wọn mọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó ní fàìsàn ló gbà lágbára Elédùmarè ìwọ̀nba àwọn ọmọ rẹ̀ wọ́n dirú wọ́n dìgbà wọ́n gbóyin rẹ̀ ṣe